Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Òkè ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé kí lọ́ba kí wá kí èyí tí a fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala níbi ìjókòó wa fiqhul mu'amalatil maliyya. Òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ títa nǹkan tí ìjọba gbẹ́sẹ̀ lé àbí ríra nǹkan bẹ́ẹ̀, ìyàwó ní Islam kọ sí. Ó máa ṣẹlẹ̀ wípé ìjọba yóò gbé òfin kalẹ̀ níbi ríra nǹkan wọlé àbí mímáa ta nǹkan jáde, tí yóò sì yé oníkálukú náà sí wípé eléyìí ó bá òfin mu, eléyìí ó tako òfin. Tó jẹ́ ọ̀ranyàn fún ènìyàn òun ni kí ó tẹ̀lé àṣẹ ìjọba tó fi ń jẹ́ wípé àwọn nǹkan ìkọ́ síbí fàǹfààní inú ìlú náà ni, síbí fàǹfààní ọrọ̀ ajé ìlú náà ni. Ẹni tó bá jẹ́ wípé ó wá rí wípé òun fẹ́ máa dá ọgbọ́n kan láti máa fi rúfin ìjọba, láti má tẹ̀lé àṣẹ ìjọba,